tá a wá lè yan ọlọ́run gangan. àṣẹ lóòótọ́ lẹ́sẹ̀ bíbélì tó sọ yìí pé tó bá dijọ́ àgbéǹde àwọn olùgbàlà kan wà wọ́n lọ́dọ̀ jésù wọ́n ní ní orúkọ tìrẹ bàbá alájú afọ́jú ajókòó dìde ṣùgbọ́n jésù yóò sọ fún wọn pé èmi kò mọ̀ yín rí ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀. ẹ má ti ṣe sẹ́ẹ̀tì ẹ má ti tọpẹ́ ẹ lọ ṣe ọ́fíìsì. àwọn àṣírí míì mà tó ti tú lórí ọ̀rọ̀ ọkú òṣèré orí ìtàgé eyín Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà gbogbo ẹ̀ ní ṣàlàyé fún yín ní fọgbà yẹn gà fún yín kọ̀ọ̀kan sí sì mú àwọn ẹ́fídẹ́ǹsì kọ̀ọ̀kan tí ń fi tì í tẹ́yìn ní ó lè mọ̀rọ̀ àṣírí tó tún tú. gbogbo ẹni máa fọwọ́dù sí ọkọ̀ àwọn single mother tí ọkọ̀ náà bá rí wọn ṣọ́ọ̀kì àwọn wòlíì ọkùnrin ẹ bá ṣe máa ń ṣe nìyẹn. mo ní Tọ́pẹ́ you sure say this thing na ordinary eyes ó ní àná wetin my husband dey talk say people fit dey talk say he use juju. ṣe é mọ̀ pé táwọn ènìyàn ń sọ ni pé bóyá àrùn jẹjẹrẹ ọyàn ló ṣekú pa ọ̀rọ̀ tún ti bẹ́yìn yọ o àti Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà gan àti olùṣọ́ àgùntàn kan ó ti gbé sílé tó jẹ́ wípé wọ́n jọ ń ṣe yòkínyòkín láì jẹ́ pọ́ lọ rí fámìlì rẹ̀ láì jẹ́ wípé wọ́n ṣe ìgbéyàwó káyọ̀ gbọ́ kọrùn mọ́ ọ sọ́ọ̀kì yín bó ṣe sọ́ọ̀kì yín ló ṣe sọ́ọ̀kì tèmi náà lẹ́yìn ikú rẹ̀ làwọn àṣírí wa ń tú pé níbi tí Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ti ń wá àwọn ìwòsàn káàkiri ó pàdé olùṣọ́ àgùntàn kan tó jẹ́ wípé ó lóun nífẹ̀ẹ́ rẹ̀ òun náà ṣẹ̀fẹ̀ kódà àwọn ènìyàn tiẹ̀ ti ń sọ pé bóyá kìí ṣojú lásán ni ọ̀rọ̀ náà ẹ̀yin náà gbọ́ lẹ́nu gbogbo àwọn ará TikTok ẹ̀yin ọkọ̀ àwọn single mother torí pé kéèsì náà ti le báyìí o àwọn ẹ́fídẹ́ǹsì kọ̀ọ̀kan tí Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó sẹ́ǹdì sí Bàṣírà bẹ̀rẹ̀ kó tó di pọ́jọ́ lọ́ọ̀ ní pé ẹ̀yin náà rí àbí kí n sọ pé ọkọ̀ àwọn single mother ò tí ì fi síkànnì ayélujára torí pé náà wọ́n fẹ́ẹ́ fi ṣe ẹ̀rí máa jẹ́ mìíṣó èyí ò nílé ẹjọ́. ọlọ́sẹ̀ tí gbogbo ẹ̀ sí lọ́sẹ̀ sí ẹni yẹn ó ní mo fi sọ fún yín pé kó tó di pé kò lè ṣẹlẹ̀ she voice out she tried to voice out nǹkan tí mo fi like. èèmọ̀ rẹ o. Eke you know say you know say I tell you yesterday say. ẹ dà sí family yẹn ló dìde. gbàgbọ́gbọ̀gbọ̀ mi ò lè sọ síta ẹjọ́ it's evidence for them it's evidence I can't say anything lẹ́jọ́ evidence fún wọn láti lọ sí station. ẹ̀yin náà gbọ́rọ̀ lẹ́nu ìkan lára àwọn tó jẹ́ àǹtí Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà látàrí pé wọ́n ti fẹ́ bá pásítọ̀ náà fà á wọ́n láwọn ò gbé lọ ilé ẹjọ́ àwọn ó sì rí i pé ọlọ́pàá gbé torí pé òun ló mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà látàrí pé àkọ́kọ́ wọ́n ní pé fífẹ́ rẹ̀ kìí ṣojú lásán báwọn ènìyàn ṣe ń wò ẹ̀kejì ni pé wọ́n ló gbé sílé láì jẹ́ pé ó ṣe mọ̀mí mọ́ pẹ̀lú àwọn fámìlì Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà pé kò tí ì fẹ́ ní sùn lọ́kà wọ́n wá tún ní wípé olùṣọ́ àgùntàn tá à ń sọ yìí wọ́n ní wípé ó ń bá Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó ń bá àyàn òdì inú ilé débi pé wọn ò sọ̀rọ̀ síra wọn ẹ wo. orí nǹkan oṣù ẹ̀yin ò ṣe nǹkan oṣù fún dídí 5 years ó dẹ̀ wá síbàdàn ó dẹ̀ rí ìránṣẹ́ Ọlọ́run wọ́n dẹ̀ ṣe ó dẹ̀ rí. ọ̀rẹ́ náà sọ̀rọ̀ ẹnu. ṣé ìwọ wà ní pé yàn lọ ṣe prayer in church. èmi ò mọ̀ nǹkan tó wà ń bẹ̀ o ọbẹ̀ sí frustrate débi pé ẹ mọ̀ pé lady yóò lẹ́mi wàhálà ẹ mọ̀ pé brella ni ẹ wá bẹ̀rẹ̀ sí bá ń yòdì nínú ilé ṣe fẹ́ pa ni bí fíìmù ni ó ṣe rí lójú wọn. ṣé fẹ́ pa ni àbọ̀n ti pa. ọ̀rọ̀ pọ̀nbi tá à ń sọ yìí o torí pé ọ̀rọ̀ tá à ń wí ẹ wo ẹnu èmi gan ìgbà tí mo padà sí gbọ́ ẹnu mi ò lè ẹ wo ẹ jẹ́ kó play fídíò kan fún yín fídíò tí mo fẹ́ play fún yín yọ pọ̀ torí pé kọ́rọ̀ mi ó mọ̀ lọ pọ̀ jù mo fẹ́ kẹ́ ẹ fi etí ara yín gbọ́ ẹ jẹ́ kọ́kọ́ play fídíò ìkan lára àwọn sísítà Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà níbi tó ti wá live lórí TikTok tó ti bá Akeem ọkọ àwọn single mother tó ti bá sọ̀rọ̀ kódà Akeem sọ pé kí wọ́n mọ̀ ti ìsìn Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó ní ṣùgbọ́n látàrí pé n ti family tí wọ́n decide ni pé káwọn kọ́kọ́ sin náà káwọn bá òkú lọ́ọ́lé olóró náà káwọn ò tó wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kọ́rọ̀ ò tó wá ṣẹlẹ̀ mọ́ ń bọ̀ ẹ má ì lọ́ọ́ kankan. èmi last born mọ́mì Tọ́pẹ́ mọ́mì wọn àbí báwo mo fẹ́ sọ mọ́mì Tọ́pẹ́. ẹ̀yin ni àbúrò mọ́mì Tọ́pẹ́ yẹ. bọ́yì kò ní lọ because I'm not gonna lie to you èmi tẹ̀ kọ́kọ́ fẹ́ ká kọ́kọ́ sin àbúrò mi náà kó kọ́kọ́ lọ rest you know. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ì tí sin o. no ẹ má ì tí sin set ẹ máa gbọ́ ẹ ẹni sùúrù náà ẹ mọ̀ pé Tọ́pẹ́ náà ní father side Ọ̀ṣọ́bà àlè bọ́sọ̀ Ọ̀ṣọ́bà ni àwákọ́lá ni Tọ́pẹ́ mọ́mì ìlà Awónúgà àjọ ń jẹ Awónúgà táwa bá insist pé báyìí táwọn Ọ̀ṣọ́bà bá nínú nǹkan. kọ́ tó sí wọn please let me send this screenshot to you first and tẹ́ bá gba screenshot tí mo fẹ́ fún yín
àzàbíamọ tẹ bá kà nǹkan tí mo fẹ́ fún yín ẹ máa fẹ́ ṣe autopsy kẹ́ tó ṣe wọn. aláti carry àwọn Ọ̀ṣọ́bà along a lè ṣe lásán. àwọn evidence kọ̀ọ̀kan tí Basira Abẹ́rẹ́ ti send sí Akeem ọkọ àwọn single mother ó lóun ò tí ì fẹ́ fi síkàn ní ayélujára ó ní ṣùgbọ́n àwọn evidence tó ń rí eléyìí tí Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó send sí Basira Abẹ́rẹ́ kó tó di pé jáde láyé ó ní tó lágbára ni táwọn sì lè fi gbé olùṣọ́ àgùntàn náà ó lágbára o. ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó ti pé 40 years tó jẹ́ pé kò tí ì lọ́kọ kò tí ì bímọ kódà àwọn ènìyàn mọ̀ yìí pé ó tiẹ̀ ti lọ́kọ gan àwọn àṣírí lọ́wọ́ á fi hàn wá pé ṣé pé ó ti ní ẹnìkan tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de tó ti wà nínú ilé rẹ̀ gangan tí wọ́n ti jọ ń gbé. ẹ̀yin náà dẹ̀ rí i pé àwọn fídíò kọ̀ọ̀kan tí mo fi ń yàn yín níbi tí ó ti wà náà chọ́ọ̀chì pẹ̀lú olùṣọ́ àgùntàn níbi tí wọ́n ti jọ ń ṣeré tí wọ́n ti jọ ṣe pé kinní àwọn ènìyàn wá ń sọ yìí pé ṣe rí kéèsì yìí ó lè ẹ subscribe sórí YouTube channel wa torí pé bí bá ṣe ń lọ níkànnì ayélujára torí pé Akeem ọkọ àwọn single ẹ̀yin náà mọ̀ pé kò sí ní Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí ó ti gba kéèsì náà ó ti gbà bí ẹni gbàgbà ọtí ó sì ti gbé lérí ó lóun ọba olùṣọ́ àgùntàn yìí ó lóun ọba fàdé bíi hin pé ntọ́ bá rí lọ́bẹ̀ tó fi wà rú ọwọ́ tó fi gbé tẹ́tìrì nǹkan kan wà ó sẹ́mi pé nínú fídíò tí mo kọ́ sí fún yín nínú interview Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó ní wọ́n fóun lóògùn kan tó yẹ pé wọ́n ní ọdún 5 lọ́yẹ̀ kóun ò fi lò tóun ò sì gbọ́dọ̀ súnmọ́kùnrin tóun ò gbọ́dọ̀ lóyún wọ́n ní pásítọ̀ yìí ó wá gbé sílé ó sì ń ṣe yùnkínyùnkín pẹ̀lú ẹ̀ pé ǹjẹ́ ló yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀ ń tà pẹ̀lú olùṣọ́ àgùntàn ǹjẹ́ ní ó yẹ kó mọ̀ lọ́ọ́ ti mọ àwọn fámìlì ẹbí rẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ló fẹ́ fẹ́ sílé a kàn gbọ́ pé ó kàn kú lẹ́ẹ̀kan náà ẹ jẹ́ á máa wò torí pé yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele ọ̀rọ̀ tá à ń wí ó lágbára o kí ni wá ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó tó jẹ́ pé tọkọ ọ̀bá ṣekú paya aya ò sì ṣekú pọkọ ó lè mọ́mọ́ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lọ́nà kan àbí kejì tó jẹ́ pé irú ẹ̀ sáà ń ṣẹlẹ̀ ní inú indọ́sírì àti gbogbo Nàìjíríà àti nǹkan kan ó lágbára o ẹ jẹ́ á máa wò torí pé wọ́n ní wọ́n ó sìnkú rẹ̀ lọ́jọ́ Sátọ̀dé tàbí wọ́n sá ní àwọn fámìlì láwọn sọ̀rọ̀ ṣùgbọ́n tí ó bá jẹ́ pé tí àwọn ẹ̀rí máa jẹ́ mi sóun bá wá le tí wọ́n bá ní ó di dandan káwọn ó ṣe autopsy fún ẹ jẹ́ á máa wo ohun tí ó ṣẹlẹ̀ ẹ jẹ́ á máa wo ohun tí wọ́n bọ̀rọ̀ náà jà ẹ ṣe àfídíò yìí kó kan ara lé kó kan ara oko káwọn ènìyàn mọ bó tún ṣe ń lọ níkànnì ayélujára lórí ọ̀rọ̀ ikú tó pa Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà yín òṣèré orí ìtàgé lẹ́wà tó kú nífọ̀nàfọ̀nsù torí pé àìsàn jẹjẹrẹ ọyàn rẹ̀ gbogbo wa náà la mọ̀ pé ó ti lọ táwọn ènìyàn gan dẹ̀ ń wò pé kí ló wá tún ṣẹlẹ̀ tí irú nǹkan báyìí fi ṣẹlẹ̀ àṣírí tí ń tú níkọ̀ọ̀kan a sì mọ̀ pé ẹni tó bá lọ́wọ́ nù ikú rẹ̀ kò ní lọ ẹlẹ́ṣẹ̀ kan ò gbọ́dọ̀ lọ láì jìyà.